kò sí nínú ṣe èmi kí n dúró lára ká bàbá yìí kí n máa ṣàdúrà fún yàn pé aláàjì lágbájá aláàjì tàmẹ̀dù gbogbo àwọn tó jó lólùfẹ́ mi ti mọ̀ mí pé bí n bá ti débí ẹni ó bá ní bó ń bẹ lọ́hùn máa dákọ rẹ̀ ọlọ́run ó sì gbàdúrà kó wá ṣùgbọ́n mo ń ṣe special video yìí fún ọlọ́lá wa Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ògo ni Oríyọmí jẹ́ fún mi ìbùkún ló jẹ́ aláàánú ló jẹ́ alárànṣe ló jẹ́ fún gbogbo èèyàn lápapọ̀ Olúwa jọ̀ọ́ má jẹ́ kí ẹni rere má jẹ́ kó rí ìṣubú o torí tí aburú yìí bá fi lè ṣẹlẹ̀ lóòótọ́ ọ̀pọ̀ èèyàn ní òní ràánú gbà mọ́ o ọ̀pọ̀ sóore ni ó mórí fásì wọn ó sá sẹ́yìn torí pé àwọn tó ń yọ mí ṣe rere fún ọ̀pọ̀lọpọ̀ náà wà ní ẹni tí ń ṣépè fún mi sí ọlọ́run mo fi ní ìjọ ẹ̀ kámi kó Oríyọmí yọ wọ́n á jẹ́ ọmọ Lóríyọmí nìkan àti Queen Naomi àti principal school Islamic àti gbogbo ẹni tó wà nígbẹ̀kùn ìgbèkùn lórí àìmọwọ́ mẹsẹ̀ àbí lórí àkóbá àdábá àbí lórí ẹ̀ṣẹ̀ kan tákàdá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò mọ implication rẹ̀ ọlọ́run bá mi tú wọn sílẹ̀ ọlọ́lá ilaha illallah ìfẹ́ ká ní sí ọlọ́run lára dáadáa lórí Alhaji Oríyọmí ó jẹ́ kí n máa wí eléyìí mo pe ọlọ́run ọba tí darí afẹ́fẹ́ tó ní gbogbo ayé lápapọ̀ ó wá ṣàánú ẹrú rẹ̀ náà Alhaji Abdulrahman Oríyọmí Hamzat iléeṣẹ́ Àgídìgbò má ṣe léyìí ní ábàbí ìṣubú fún wọn àti aláàjì náà gbogbo ẹni ó ti dúró síbi kan pé eléyìí làwa náà fi bu Oríyọmí jẹ nítorí ohun àṣírí tí ń tú ọlọ́njọ́ wọ́n fi lè tún náà àṣírí Oríyọmí wọ́n bí Oríyọmí mi lọ Suratul Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين wọ́n tó wá ń gbọ́ mi náà oore tí ó di ọlọ́run ní kí o ṣe àkóbá àdábá àwọn ọmọlá máa polówó rẹ̀ láti fi gbowó jọ ọlọ́run ní jí orí kó má bàa mọ iyì rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. gbogbo ẹni ó wà bí ẹni ọlọ́run bá mi yọ Alhaji Oríyọmí nínú ọ̀fẹ́ ayé. So ẹ kéèyàn ó sóore kó tún dìbì ṣùgbọ́n rule of life nìyẹn nǹkan míì ń bẹ tó ṣe pójú aburú lẹ̀dá ó fi wò ó tó sì ṣe póore ni ọba afẹ́ lòmíì pamọ́ káyé ó má bàa padà fi pamọ́. ọlọ́run àbí ọ́ ìpamọ́ tí Alhaji Oríyọmí wà yìí olúwa ṣe ní sábà bí ìgasókè sí ni. Kí ni wàá gbà ń bí kẹ́ni tó ti dá oṣù mú? Sọ lè torí ẹ̀sùn ẹ̀dẹ̀ ní gíga ni. Ọlọ́run àbí ọ́ fún àárín Islam ó ní Alhaji Oríyọmí òkìkí ọmọ Hamza. Bó o bá tiẹ̀ rí tó o bá ní wo kankan. Ọlọ́run ọlọ́ọjọ́ tí wọ́n sọ pé Oríyọmí dá Ànábì lọ. Tó sì bọ́ sí gbangba gbogbo ayé tó lóhùn ọ̀dà tó bá ti ẹsẹ̀ Ànábì. Ọlọ́run ọlọ́ọjọ́ náà bá ní yọ Alhaji Oríyọmí ní ìbànújẹ́. Ó bá kú lẹ́yìn fún Alhaji Oríyọmí látọ̀wọ́ òbẹ́wà mẹ́jọ́jọ́ rí òpé. Ọlọ́run àbí ọ́ ní jẹ́ kí gbogbo Mùsùlùmí àgbáyé ó lẹ́nu ọpẹ́ lórí Alhaji Oríyọmí. Ẹ bá ń tẹ́wọ́ bá ìṣọ́nà ẹ sọ pé máa ti wí yìí. Bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. Ọlọ́run lọ́la àbọ̀wò ló lè ṣe bẹ́ẹ̀. Alhaji Abdulrahman Oríyọmí òkìkí ọmọ Amúlà àti gbogbo àwọn tí wọ́n jọ wà ní ìdààmú yẹn. Ọlọ́run bá dùn lá gbogbo wọn bẹ́ẹ̀. Ọlá bismillahir rahmanir rahim.
والسماء والطارق آمين وما أدراك ما الطارق آمين النجم الساكن آمين إن كل نفس لما عليها آخر آمين فلينظر الإنسان آمين مما خلق مما دافق آمين يخرج من بين آمين صلب والتراهب آمين إنه آمين على رجعه لقادر آمين ما شاء الله لا قوة إلا ọba بالله tálákà yìí pé orí omi dọ́wọ́ rẹ̀ àgọ́dọ̀ àmàní màmá jẹ́ dá wá ti ra gbàgbà ẹ̀wí bẹ́ẹ̀ pé orí omi dọ́wọ́ rẹ̀ àgọ́dọ̀ àmàní màmá jẹ́ dá wá ti ra gbàgbà. Ẹ bá ń sọ pé orí omi dọ̀wọ́ rẹ̀ àgọ́dọ̀ àmàní bàbá yóò dá wá ti ra àgbàna ọlọ́run. Tó bá wọ̀lá ọ̀rẹ́ rẹ̀ ànábì Muhammad bàbá yóò dá wá ti ra àgbàna ọlọ́run. Àní orí yomi dọ̀wọ́ rẹ̀ àgọ́dọ̀ àmàní bàbá yóò dá wá ti ra àgbàna ọlọ́run. Àní tó bá wọ̀lá ilé aṣọ bẹ́ẹ̀ tí ra ti gé bàbá yóò dá wá ti ra àgbàna ọlọ́run. Àní tó bá wọ̀lá ìwé àṣẹ àlékòrè àní bàbá yóò dá wá ti. Kò sí nínú ṣe èmi kí n dúró lára ká bàbá yìí kí n máa ṣàdúrà fún yàn pé aláàjì lágbájá aláàjì kàmẹ́tì gbogbo àwọn tó jó lólùfẹ́ mi ti mọ̀ mọ́ pé bí n bá ti débí ẹni ó bá ní gbòǹbẹ lọ́hùn máa dákọ rẹ̀ ọlọ́run ó sì gbàdúrà kó wá. Ṣùgbọ́n mo ṣe special video yìí fún ọlọ́lá wa Alhaji Abdulrahman Oríyọmí Hamzat. Ògo ni Oríyọmí jẹ́ fún mi, ìbùkún ló jẹ́, aláàánú ló jẹ́, alárànṣẹ́ ló jẹ́ fún gbogbo èèyàn lápapọ̀. Olúwa jọ̀ọ́ má jẹ́ kí ẹni rere má jẹ́ kó rí ìṣubú o, torí tí aburú yìí bá fi lè ṣẹlẹ̀ lóòótọ́ ọ̀pọ̀ èèyàn ní òníra àánú gbà mọ́ o, ọ̀pọ̀ sóore ni wọ́n mórí fásitì wọ́n sàṣẹ́yìn torí pé àwọn tó ń yọ mí ṣe rere fún ọ̀pọ̀lọpọ̀ náà wà ní ẹni tí ń ṣépè fún mi sí ọlọ́run mo fi ilé ìjọ ẹ̀ bá mi kó Oríyọmí yọ. Wọ́n á jẹ́ ọmọ Lóríyọmí nìkan àti Naomi àti principal school Islamic àti gbogbo ẹni tó wà nígbèkùn lórí àìmọwọ́ mẹsẹ̀ àbí lórí àkóbá àdábá àbí lórí ẹ̀ṣẹ̀ kan tákàdá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò mọ implication rẹ̀ ọlọ́run bá mi tú wọn sílẹ̀ ọlọ́lá ilaha illallah. Ìfẹ́ ká ní sí ọlọ́run lára dáadáa lórí Alhaji Oríyọmí ó jẹ́ kí n máa wú eléyìí. Mo pe ọlọ́run ọba tí darí afẹ́fẹ́ tó ní gbogbo ayé lápapọ̀ wọ́n wá ṣàánú ẹrú rẹ̀ náà Alhaji Abdulrahman Oríyọmí Hamzat. Iléeṣẹ́ Àgídìgbò má ṣe léyìí ní sábàbí ìṣubú fún wọn àti aláàjì náà. Gbogbo ẹni ó ti dúró síbi kan pé eléyìí làwa náà fi bu Oríyọmí jẹ nítorí ohun àṣírí tí ń tú ọlọ́njọ́ wọ́n fi lè tú náà àṣírí Oríyọmí wọ́n bí Oríyọmí mi lọ. Suratul Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin Arrahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Wọ́n tó wá ń gbọ́ mi náà oore tí ó di ọlọ́run ní kí o ṣe àkóbá àdábá àwọn ọmọlà máa polówó rẹ̀ láti fi gbowó jọ ọlọ́run ní jí orí kó má dàá mọ iye rẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo ẹni ó wà bí ẹni ọlọ́run bá mi yọ Alhaji Oríyọmí nínú ọ̀fẹ́ ayé. Sọ ẹ kéèyàn ó sóore kó tún dìbì. Ṣùgbọ́n rule of life nìyẹn.
nǹkan míì ń bẹ tó ṣe pójú aburú lẹ̀dá ó fi wò ó tó sì ṣe póore ni. ọba afẹ́ lòmíì pamọ́ káyé ó má bàa padà fi pamọ́. ọlọ́run àbí ọ́ ìpamọ́ tí Aláàjì Oríyọmí wà yìí Olúwa ṣe ní sábà bí ìgasókè sí ni. kí ni wàá gbà ń bí kẹ́ni tó ti ga oṣù bó sọ lè torí ẹ̀sọ́ ẹ̀dẹ̀ ní gíga ni. ọlọ́run àbí ọ́ fún àárín Islam ó ní Aláàjì Oríyọmí Òkìkí ọmọ Hamza bó o bá tiẹ̀ rí bó o bá ní wo kankan ọlọ́run ọlọ́ọjọ́ tí wọ́n sọ pé Oríyọmí dá àjànábì lọ tó sì bọ́ sí gbangba gbogbo ayé tó lóhùn ọ̀dà tó bá ti ṣe ànábì. ọlọ́run ọlọ́ọjọ́ náà bá ní yọ Aláàjì Oríyọmí tó bànújẹ́. tó bá kù lẹ́yìn fún Aláàjì Oríyọmí látọ̀wọ́ òbí wa mẹ́jọjọ́ rí o pé. ọlọ́run àbíọ́ ní jẹ́ kí gbogbo mùsùlùmí àgbáyé ó lẹ́nu ọpẹ́ lórí Aláàjì Oríyọmí. ẹ bá ń tẹ́wọ́ bá iṣẹ́ lọ́wọ́ ẹ sọ pé bá a ti wí bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. ọlọ́run náà gbóhùn ló lè ṣe bẹ́ẹ̀. Aláàjì Abdulrahman Oríyọmí Òkìkí ọmọ Amúlà àti gbogbo àwọn tí wọ́n jọ wà ní ìdààmú yẹn. ọlọ́run gbádùn lá gbogbo wọn bẹ́ẹ̀. ọlá bisimilahi rahman rahim. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الساكن إن كل نفس لما عليها آفة فلينظر الإنسان مما خلق مما دافق يخرج من بينه صلب والتراهب إنه على رجعه لقادر ما شاء الله la quwwata illa billah. ẹ bá tẹ́wọ́ká yìí pé Oríyọmí dọ́wọ́ rẹ̀ àbúdó àmọ́ni. màmá jẹ́ ta wá ti ra gbàgbọ́. ẹ wí pé Oríyọmí dọ́wọ́ rẹ̀ àbúdó àmọ́ni. màmá jẹ́ ta wá ti ra gbàgbọ́. ẹ bá ń sọ pé Oríyọmí dọ̀wọ́ rẹ̀ àbúdó àmọ́ni. bàbá yóò dá wá ti ra àgbàna lọ́hùn. tó bá wọ̀lá ọ̀rẹ́ rẹ̀ Ànábì Muhammad. bàbá yóò dá wá ti ra àgbàna lọ́hùn. àní Oríyọmí dọ̀wọ́ àbúdó àmọ́ni. màmá yóò dá wá ti ra àgbàna lọ́hùn. àní tó bá wọ̀lá ilé aṣọ bẹ́ẹ̀ tí ra ti gé. màmá yóò dá wá ti ra àgbàna lọ́hùn. àní tó bá wọ̀lá ìwé àṣẹ àlékòrè àní. màmá yóò dá wá ti